Hmm, mo kí gbogbo wa lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin onílé àlejò ilẹ̀ Àwórì pátápátá ẹ kú dédé wòyí o. Ọ̀rọ̀ rẹ o, ẹ gbé yẹ̀wò. Gbogbo ìdílé tó ń jọba àti gbogbo ẹ̀yin afọbajẹ ilẹ̀ Àwórì, ẹ ṣe eré kó dára, ẹ ṣe eré kó dára o. Ẹ̀yin tó ní ìgbà yìí ẹ ṣe eré, ẹ ṣe eré kó dára, ẹ ṣe eré kó dára o. Ká lálẹ́ Àwórì kí gbogbo irúnmọlẹ̀ kán má bàa bínú sí yín, ẹ̀yin afọbajẹ. Mo wí fẹ́yìn ọmọ sọlọ̀, mo sọ tó àbí mi ò sọ tó. Mo wí fún yín tó o, ẹ̀yin lẹ ò gbà o. Kọ̀rọ̀ náà tó bàjẹ́ o, ẹ̀yin lẹ ò gbà o. Ẹ gbọ́ sí mi lẹ́nu ni. Ẹni kí ni mò ń sọ? Eléwo ló kàn mí. Bóyá lẹ ti gbàgbé wípé wọ́n bú yẹ ẹ̀, wọ́n bú bàbá ẹ̀. Oní kò dùn ẹ̀. O ti gbọ́jọ́ kú, o ò mọ̀ ni. Ẹ kú dédé wòyí. Gbogbo ọmọ Àwórì ìlú Ìsọlọ̀, ọ̀dẹ̀ ọ̀dùn bí. Ṣé bí gbogbo ìlú tó ṣẹ̀ṣẹ̀ gba ọba tìpátìkúùkù tó dákẹ́ rọ́rọ́rọ́rọ́ bí ẹni tó ń ṣọ̀fọ̀ màjèsín, ẹ kú tiyín, ó mà ṣe o. Mélòó nínú ẹ̀yin onírìgímọ̀ ilẹ̀ Ìsọlọ̀ ló ń sun oorun àsùndọ́kàn lórí ikú kábíyèsí àná, Kábírù Àlàní Adélàjà? Ọ̀sọ́lọ̀ àná ni mò ń sọ yìí o. Ẹni kí ẹ farabalẹ̀. Ó fi ẹkún, ó fi ń dá yín lára, ó fi ń dá yín lára yá lọ́sàn-án lóru. Ẹ pẹ̀lẹ́ ti yín o. Ẹ kú ìrònú dorí àgbàkodò. Afòkúta rọrí kì í gbádùn oorun tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ kú ìnáwó ètùtù. Ẹ kú ìnáwó ètùtù ṣíṣe. Ẹbọ àjìn tó ń pàdé lóríta pẹ̀lú tọ̀sán gangan gọríngọrín. Ẹ tí ì mọ nǹkan kan, ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Ẹ má o, èmi ọmọ yìí là o. Èmi ọmọ yìí, ọmọ wí, ìyá yìí, ẹ̀gbọ́n, àbúrò, etí iye kan wí là o. Ọmọ Tádé ṣe lè ti ṣeré ọlọ́fin mọ́lẹ̀, ìdílé olígbàkulé lómi kí wí. Ẹ pẹ̀lẹ́ o. Mo mí kí wí gbèjégbèjọ ẹ̀rìndínlógún ọwọ́ Ifá. Èyí lọ́jọ́ 7 oṣù kẹrì ọdún Elédùmarè 2025. Ọ̀sángan làwà líbí, aago 2 ti kù ṣẹ́jú 15 ládùúgbò ibi liwà líbí, Ìléwọ́. Ṣàlàáfíà lè ṣàbà gbogbo wa, àdúpẹ́. Ṣé mo gbìyànjú Àwórì mi, èmi náà ta bíọ́bíọ́.
ọmọ tó bá sọ lẹ́nu àpò ìyá ló so kọ́. Lórí ọ̀rọ̀ ọba tí ẹ̀yin afọbajẹ àti ẹ̀yin bàbá ìlú tẹ́ fi ọ̀nà àìtọ́ tẹ́ fi jẹ nísọlọ̀, ọ̀rọ̀ yìí náà ni o. Ẹ ti tì í, ẹ tún ní kó lọ ṣe interview, gbogbo ẹ̀ ni mo rí, ó lọ fohùn sílẹ̀. Ó gbìyànjú, ó gbìyànjú, ṣùgbọ́n mi á la díẹ̀ yé nínú nǹkan tí kò yé nínú irọ́ tó tó pamọ́ rẹ̀ lẹ́sẹ̀. Ẹ gbọ́n ná, kí ló ń ṣe ọmọ Àwórì tó jẹ́ pé ìwà ọ̀dàlẹ̀ rí kíṣírìgì mọ̀, ẹnu jẹ ojú òtì, ó ṣe kún ọwọ́ gbogbo yín pátápátá. Ẹ̀yin bàbá, ẹ̀yin sọmọrí ìlú, ẹ̀yin mo mọ̀yàn. Ọmọ Àwórì, ọjọ́ wo la máa bọ́ kúrò nínú títa ògo ìdílé dànù fún àwọn ẹrú di ọmọ? Ẹ má ṣì mí gbọ́ o. Mi ò sọ pé Abíọ́dún, Yísà, Abíọ́dún, Ọlákúnlé, Adéjùwọ̀n, ọmọ Ṣekóní tó tún ti fi Fáróǹbí sí. Mi ìpè lẹ́rù o. Ṣùgbọ́n ọ̀nà ẹ̀bùrú lẹ́gbẹ́ gbà. Ọ̀nà ẹ̀bùrú lẹ́gbẹ́ àǹgéré lẹ fi gbélé lórí. Gbogbo yín lẹ dẹ̀ mọ̀ bẹ́ẹ̀. Bólóògbé Ọ̀sọ́lọ̀ àná Kàbírù Adélàjà, bóun náà ṣe jẹ ọba tipátìkùkù léyìn lórí rèé o, nípasẹ̀ Wàsíù Àyìndé yìí náà ni. Ìgbẹ̀yìn kó máa fi ọwọ́ fáwú, kó máa fẹ́rigi jóbi. Ṣó lopò náà pẹ̀lú fọkànbalẹ̀? Ó tì o. Ó mà ṣe o, ọmọ Àwórì ṣùkẹ́yìn, ọmọ Ìsọlọ̀ ṣùkẹ́yìn, bá ṣe ń bọ yín lọ́wọ́ lẹ̀ ń bọ̀ ká. Gbogbo yín pátápátá lẹ̀dẹ̀ mọ̀ mí o, pé mi Ọmọ́tádé ṣe. Mi ò ní bá ẹnikẹ́ni pàdé àpòpọ̀ bá ilẹ̀ Àwórì jẹ́ láéláé òdòdì. Torí kíni? Owó yín ò lè yó mi o. Bákan náà, àwọn tẹ́ ẹ rò wípé ẹ mọ̀ nínú ìjọba yẹn, tí wọ́n ti bàjẹ́ lódindi, tí wọ́n ti bà gbogbo nǹkan jẹ́, mi ò fẹ́ mọ̀ wọ́n. Àwọn tó jẹ́ pé ìwà ìkà ni wọ́n hù láàrin ìlú. Ìwà ìkà, ìwà ọ̀dájú, wọ́n ti fomi àtàbọ́jú. Ìwà tó bá ṣe lè bàjẹ́ kó bàjẹ́, torí pé wọn ò lọ́rùn tí wọ́n fẹ́ lọ. Èmi ò fẹ́ mọ̀ wọn o. Mi ò fẹ́ mọ̀ wọn, mi ò dẹ̀ fẹ́ kẹ́ni kankan nínú wọn kó mọ̀ mí. Ṣùgbọ́n tó bá máa mọ̀ mí, wọ́n á máa mọ̀ mí wípé ògidì ọmọ lélẹ̀, ọmọ tó múro kò lélẹ̀, ọmọ tó fiṣẹ́ ogun rán. Ìwúre gbogbo ẹnu àwọn alálẹ̀ Àwórì ó yó mi ojú oúnjẹ lọ. Bẹ́ẹ̀ náà ni ó bò mí lára ju ìgan aṣọ. Adájọ́ ọ̀tẹ̀ tí gbogbo yín tẹ́ ẹ dá tẹ́ ń wọ̀. Èèpà òrìṣà, òrìṣà èèpà, èèpà òrìṣà, òrìṣà èèpà, èèpà alálẹ̀ Àwórì o.
ẹ má wò wá ràn o. ṣé ẹni tó jẹ́ iṣẹ́ agbanipa lórí ilẹ̀ onílẹ̀ tí fídíò ẹ̀ wà káàkiri gbogbo àgbáyé pẹ̀lú ṣòkòtò lásán tó wá ṣe kíni tó wá kó má juwọ́ sí àwọn òbí ẹ̀, ìyẹn lẹ rí mú, ìyẹn lẹ rí pé ó tọ́ sí láti jẹ ọba ìsọlọ̀. Nígbà tí ẹ̀kọ́ bá fojú mímu hàn tán, gbogbo yín pátápátá láṣẹ Èdùmàrè ẹ máa sá kúrò nílùú ni o, torí pé kí ni àtúbọ̀tán ọ̀dàlẹ̀ kì í bò. Ikú ẹ̀sín, ikú oró gbígbóná ló máa ń jẹ nígbẹ̀yìn. Ẹ ṣe jẹ́ ká jáwọ́, ẹ jẹ́ ká jáwọ́, ẹ̀yin bàbá yẹ jáwọ́ nínú ilẹ̀ dídá ọmọ Àwórì o. ṣé ẹ fẹ́ sọ fún gbogbo àgbáyé pé ẹ mọ̀ pé ọmọkùnrin tẹ́ ẹ lọ mú wá yìí, ìyẹn Yísà Balógun, Ọlákúnlé, Adéjùwọ̀n, ṣe kó o ní tẹ̀dún ti fi Fáróǹbí sí ẹ ti ẹ̀kọ́ yẹn dáadáa. ọ̀nà tó bá Fáróǹbí tán èmi á ṣàlàyé ẹ̀ fún yín. ẹ fẹ́ sọ fún mi pé ẹ mọ̀ pé ọmọ bíbí Èjìgbò ní láti ìdílé bàbá ẹ̀ tó bí lọ́mọ, ṣùgbọ́n ó tan mọ́ ìsọlọ̀ lágboolé Alágbẹ̀jì Fáróǹbí tíyẹn jẹ́ ìdílé ìyá ẹ̀. ẹ jẹ́ kí n tó sọ fún yín dáadáa. ọmọ bíbí Èjìgbò lọmọkùnrin tá à ń sọ yìí, láti ìdílé bàbá tó bí lọ́mọ, bàbá ẹ̀ ọmọ Èjìgbò ni. nítorí pé ó ti wá tán mọ́ ìsọlọ̀ Alágbẹ̀jì Fáróǹbí láti ìdílé ìyá ẹ̀, lẹ́ṣe rí pé lẹ́ṣe rò pé òun ni ó tọ́ sí, àbí? màá bá yín nà fẹ́lẹ́fẹ́lẹ́. gbogbo yín pátápátá náà lẹ mọ̀ wípé ọmọ obìnrin lè jẹ ọba. bẹ́ẹ̀ ni ọmọ obìnrin lè jọba nísọlọ̀, ìyẹn tí kò bá sí ọmọ ọkùnrin akọdákọ tó dángájíá, tí kò sí yẹn bẹ́ẹ̀ nílùú mọ́ lẹ́lẹ̀ lọ́mọ ọmọ obìnrin. ẹ fẹ́ sọ fún pé bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí? ó dà, ẹ wá sọ fún gbogbo àgbáyé pátápátá wípé ọmọọba Jìmí Adétòkunbọ̀ Yẹ̀kínì Gólóbà kan ṣo yìí náà láṣìí sọ, Gólóbà kan ṣo yìí ni o tó dángájíá, kò tọ́ sí ni àbí ẹ̀rù ẹ̀ ló ń bà yín? ẹ̀rù wípé ó dáńtọ́ lọ́mọ ní gbogbo ọ̀nà ju oníjàgídíjàgan èèpà ẹ̀bẹ̀ lórí ẹ̀gún onígò ẹ̀gún ládàá. pé nítorí pé ó dúró ọmọ sàn-án ni, ọmọ sánsán bí owó, ọmọ téèyàn fi ń tọrọ ọmọ tó kàwé tó mọ̀wé
tó ní ipò ẹ̀yẹ tí kò síbi tí kò ti lè dúró tí kò ti lè sọ̀rọ̀ kò dìgbà tó bá kọ́ fún tó bá bẹ̀rẹ̀ sí ní kó máa kó sórí lóru mọ́jú kó tó mọ nǹkan tó máa sọ. ṣé ìyẹ̀rù pó dáńtọ̀ yẹn ló mú ẹ̀yin ẹrú sìn Wàsíù Àyìndé ọ̀bàyéjẹ́ ìka òjẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ní kó bá yín gbọ̀nà ẹ̀bùrú gbé ọmọ Ajagungbalẹ̀ jáde láàrin oṣù Ramadan tí wọ́n rò pé ó dìgbà tí Ramadan náà bá tán kí èsì ìjọba tó jáde. Bámi Tinubu ọ̀rọ̀ náà máa tó kàn yín o. Alàgbà Sanwó-Olú ẹ kú iṣẹ́ ìlú la ilaha illallah Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. Èpè ti jà yín o. Èpè ti já gbogbo ẹ̀yin ọmọ sọlọ ẹ̀yin ọ̀tá tí kò ní ìfọkànbalẹ̀ tí ò kí fi ìfọkànbalẹ̀ tẹ́ ẹ fi sí àárín ìlú ìsọlọ wàláhì tàláhì sọmọbi láìlẹ azim èpè ti jà yín. Orí ahọ́n kò dẹ̀ kí tó mú nígbà kankan òun náà lọkàn yín ò ṣe balẹ̀ lẹ́ṣẹ̀ ń ṣe ságbàsúlà kiri. Tó bá wá jẹ́ pé ohun tí mo sọ yìí tó bá jẹ́ pé irọ́ ni bí ẹ ti ṣe yànyàn síta lọ́tún lósì tẹ́ ẹ ti ń lọ ní pé kó máa lọ sọ̀rọ̀ sórí rédíò sọ̀rọ̀ sí kinní kan sọ̀rọ̀ sí kinní kan ẹni tó bá jẹ́ pé ọ̀rọ̀ tí mò ń sọ yóò dá lójú pé rọ́ ni mo pa pé ìwà tẹ́ ẹ hù nǹkan tó tọ̀nà ni pé kí Abíọ́dún ọmọ Ṣèkó ní tó tún fi Fáróǹbí tó tún fi tìyá ẹ̀ tó tún fi gbá ọmọ tí ò bá lè náwó sí ìdílé bàbá ẹ̀ tó jẹ́ pé ó tún gbọ́dọ̀ orúkọ bàbá ìyá ẹ̀ ó tún gbọ́dọ̀ fi kún ẹ fura tó bá dá yín lójú pé òun ni Fámú ó yá gbogbo yín pátápátá gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nínú ibi tán ti lọ ṣe tán ti gbé pálí lé lórí yẹn ẹ wá búra gbogbo yín ẹ bọ́ síta ẹ gbé omi dání kẹ́ ẹ búra wípé ẹ má tiẹ̀ gbómi ẹ bu ilẹ̀ dání lọ́sàn-án gangan nígbà tílẹ̀ yẹn tó ti ṣe wì tó gbóná fẹlifẹli ẹ búra wípé kọ́ba Olúwayé palẹ̀ mọ́ gbogbo ohun tẹ́ ẹ ní àtẹ̀yí tó mí àtẹ̀yí tí ẹ kò mí nínú gbogbo nǹkan tẹ́ ẹ ní tẹ́ lè náwó sí báyìí nínú ilé ayé yín láàrin ọjọ́ méje ẹni kọ́ba Olúwayé kó palẹ̀ mọ́ gbogbo ẹ̀ àtẹ̀yìn àti gbogbo nǹkan náà láàrin ọjọ́ méje kó palẹ̀ yín mọ́ lọ sínú yàrá àfikànjú kọ́ pẹ̀lú ẹkún òṣè àtomijé gbígbóná lójú ní báyìí ó yá ẹ jáde kẹ́ ẹ sọ bẹ́ẹ̀ sọ pé rọ́ ni mò ń pa torí pé àṣẹ wà àṣẹ Èdùmàrè àṣẹ òrìṣà lẹ́nu mi àṣẹ bàbá ńlá mi Ọlọ́fin Ògún fún mi níre ó ti balẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà nínú dìrìgìṣírìkì mọ́ yìí ọba Olúwayé máa fíṣítì gbogbo yín pátápátá. àṣẹ ọ̀run gùn o kò yí padà ẹ ti ẹ̀ gbọ́ná pẹ̀lú gbogbo làásìgbò tó ń lọ nínú ìlú sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tíjì ń jà lọ́tún tíjì ń jà lósì eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn ò fọhùn ọ̀pọ̀ ló wà nínú hílàhílo àìlèsùn dé ọkàn nítorí ariwo ẹkún tó ń lọ káàkiri gbogbo ẹ̀kùlé yín tó ń lọ káàkiri tó ń yí gbogbo olùpọ̀ lálálẹ́ ṣé yẹn ò tó ronú ni ta ló ń sunkún ẹni tẹ́ ẹ fi jọba tìpátìkúùkù lánàá kò lè rí lẹ̀sùn mi ò ṣe pé
kò lè rí lẹ̀ sùn, ọ̀dàlẹ̀ balẹ̀ kú, ẹni bá dalẹ̀ á balẹ̀ lọ. Ẹ ti gbàgbé wípé ilẹ̀ tẹ́ ń gorí ẹ̀ tẹ́ ń ṣe bí yìí, ilẹ̀ tẹ́ ń gorí ẹ̀ tẹ́ ti ń ba tàwọn ẹlòmíì jẹ́ yìí, ilẹ̀ tó gorí ẹ̀ àwọn èjè aláìṣẹ̀. Ó sọ̀rọ̀, ẹ lọ pàdánù gbogbo ẹ̀jẹ̀ yẹn ló dúró dé nísàlẹ̀ ńbẹ̀, gbogbo wọn ni wọ́n ṣùrùbù. Ilẹ̀ ò gbà, ayé ò gbà, ọ̀run ò gbà, kò ráyé gbé, kò rọrùn wọ̀, ó wá ń sunkún, ó ń fẹkún dá yín, ó ń fẹkún ṣe fàájì fún yín lálálẹ́. Ọmọdé ò lè jáde síta kó rìn kó má máa gbẹ́kún lẹ́gbẹ̀ẹ́ ògiri, àgbàlagbà ò lè jáde síta nísọ̀lọ̀ kó má gbóhùn ẹkún. Ṣé yẹn ò tó rònú fún gbogbo yín pátápátá láti ṣòtítọ́? Bóyá àwọn irún mọlẹ̀ á wò pé ààyè ti yí padà, á sọ̀lú dẹ̀rọ̀ nípa agbára àti àṣẹ Elédùmarè tẹ́ bá ronú pìwàdà. Ṣùgbọ́n kàkà kó dẹ̀ kòkòkò ló máa ń lé sí fún yín. Ẹ̀tún wọlé tẹ́ tún gbé wá. Ṣé ẹ mọ̀ wípé nígbà tí Ọ̀sọ́lọ̀ máa fi débẹ̀ náà, ṣé àwọn pé jìbìtì lòun náà fi débẹ̀? The same jìbìtì náà lẹ tó fi gbélé yìí sí o. Bí ẹ náà ṣe lọ fa orúkọ olórúkọ bó ṣe fà mọ́ tiẹ̀ náà nìyí o. Ọlọ́run adẹ̀lẹ̀ fẹ́ ni tó kú o. Bọ́lọ́run ò bá dẹ̀dẹ̀lẹ̀ fún okù wẹ̀, gbogbo ala máa kú. Ẹnìkan kò lè fi kú yọ ẹnìkankan, gbogbo alágbádá kú. Iṣẹ́ ọwọ́ wa ló dẹ̀ máa tẹ̀lé wa dé sàárè. Bẹ́ẹ̀ ni. Ṣé wọ́n ṣètùtù? Ṣé ẹ ṣe nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe kó tó di pé ẹ filẹ̀ bò láṣìírí? Gbogbo ẹ̀ ló wà ní títì, kò bó. Tó bá jẹ́ pé tí ẹ fẹ́ ṣerú yẹn, ẹ tún wá èyí tẹ́ máa wá ṣe, ẹ wá jẹ́ pé kó jẹ́ pé nǹkan tó máa tu àwọn alálẹ̀ lára, tó máa dùn mọ́ wọn nínú. Irọ́ yìí náà ni, lórí ìjẹkújẹ yìí náà ni. Ẹ tí mọ̀ kankan. Ẹ tí rí nǹkan kan, ẹ tí gbọ́ nǹkan kan o. Láyé àkúfà tó wà níta yìí, tó ń jà rànyàn bí sónú aṣọ yìí. Ẹ máa tó rí agbára àti ọwọ́ ọ̀tún Olódùmarè lórí ayé gbogbo ẹ̀yin alábòsí àfọ̀bàjẹ́, gbogbo ẹ̀yin alábòsí tẹ́ dàgbádá bolẹ̀, àtẹ̀yí tí wọ́n lọ rẹ́ǹtì tọ́níkẹ́ wá, àti ìwọ tó ń fún fèrè. Mo mọ̀ pé iṣẹ́ owó nìwọ ṣe o. Iṣẹ́ owó wàá ṣáà jẹun. Pẹ̀lẹ́ o Adébáyọ̀ Ọlásojú, alágbára mámèrò, ó fi jìbìtì láti ara Ọ̀sọ́lọ̀ àná, ó fi wọnú ìlú. Mo kékékékékéké, mo yán. Ó wá bẹ̀rẹ̀ sí ní ṣe kinní sìn, ó wá ń fọwọ́ lalẹ̀ fún àwọn ọmọ irúnmọlẹ̀ ilẹ̀ Ìsọlọ̀. Tẹra mọ́ o, ìyá ẹ ó wà ní kíni àsùnnára, mo sì ń padà bọ̀ wá báyìí. Mọ̀nsúrù alàgbà àbúrò Kàbírù Ọ̀sọ́lọ̀ àná, wákàtí ẹ̀sín. Àwọn tó pa tó gba ilẹ̀ wọn, ẹni tó ní ṣọ́ọ̀ṣì, ó ti gbàgbé? Mi ò gbàgbé o. Tó sọ di ilé ẹ, tó sọ di hòtẹ́ẹ̀lì. Wákàtí búburú náà dé bá ṣe máa ń kọ́ nínú ìjọ Sẹ̀lẹ́síà, ní wákàtí búburú náà ti dé láti tú eruku tó wà nílẹ̀, láti tú jáde. Ọ̀rọ̀ tiẹ̀ náà ó wà lẹ́yìn ilẹ̀kùn, ó ń gbóná fẹlifẹli. Tó bá dẹ̀ pé tútù ló fẹ́, ó wà nínú fìríìjì.
tó ń tutù yìn, tó ń tutù yìn. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà níbi àbòsí yìí, gbogbo yín pátápátá lẹ máa fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. Eléyìí máa yàtọ̀ sí ti Kàbírù. Eléyìí máa yàtọ̀ sí ti Kàbírù. Eléyìí máa yàtọ̀. Àrá máa sán, ìjì máa jà. Bóyá lẹ mọ̀, ẹ̀sìn á wá bẹ̀rẹ̀ ní yanturu. Ẹni máa kà lójú títì, á máa kà lójú títì. Ẹni máa fi rẹ̀ ṣẹlẹ́yà. Ṣẹlẹ́yà dádì, ṣẹlẹ́yà ọ̀nkù, ṣẹlẹ́yà bàbá. Ẹ máa torí ẹnu òrófó náà ló máa pa òrófó yín. Fún ara yín báyìí, a máa fẹnu ara yín tú iṣẹ́ burúkú tẹ́ ṣe. Iye tẹ́ gbà, iye tí wọ́n tó sọ fún yín pọ́n máa fún yín, àti gbogbo àwọn ọmọ ọlọ́mọ tẹ́ lọ kó ní títì, tẹ́ ní kó wá bá yín darapọ̀ nígbà tẹ́ lọ sí registry. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ, ẹlòmíì bedroom slippers ló wà lẹ́sẹ̀, ẹ lọ kó àwọn. Tí mọ nǹkan kan. Ẹ̀yin àgbàlẹ̀ Àwórì, ẹ kọ̀rọ̀ mi yìí sílẹ̀ o. Èní lọ́jọ́ 7 oṣù kẹrin ọdún 2025. The time here now is 14:13 Central European Time. Ṣé rí wákàtí ìkórè ọdún yín? Ọdún tó ti pẹ́, ó ti wọlé dé báyìí. Kódà ìwọ alátìlẹ́yìn wọn, ìwọ tó ṣalátìlẹ́yìn bí ọdún ṣe kó o ní, mò ń sọ̀rọ̀ ìwọ Wàsíù Àyìndé olórin. Kọ sílẹ̀, wá ṣí ẹ̀sìn gbajúmọ̀ onígbàǹjo tó máa gbé sí oríta báyìí ní gbangba wálíyà tó ní rí ẹni kówó lé lórí. Ọdún yìí ni, kò ní dọdún tó ń bọ̀. Kò sí bó ṣe lè wẹ̀, kò sí nǹkan tó lè fi wẹ̀, àfi tí Ọlọ́run ò bá jẹ́ Ọlọ́run mọ́ lókù. Kò sí nǹkan náà tó lè fi wẹ̀. Ṣé wọn kò ti bẹ̀rẹ̀ sí ní stagger lórí stage? Ìbẹ̀rẹ̀ nìyẹn. Ọlọ́run ọba jẹ́ Ọlọ́run ọba tó ní sùúrù gan-an. Tí Ọlọ́run ọba ò bá ní sùúrù, kò yẹ kí ìwọ Wàsíù kó wà láyé mọ́. Torí iṣẹ́ ọwọ́ ẹ̀ ni, kì í ṣe torí nǹkan mi. Òdínú, ìkànnì ẹ̀, ò láàánú lójú, ò fẹ́ kẹ́nì kankan kó ṣoríire bó ti hùn kó kéré mọ́ níbi tó bá wà. Gbogbo wàhálà tó dá sílẹ̀ láàrin gbogbo àwọn ọmọ olórin yẹn tó yẹ pé ṣe lè kọ́ máa ṣùrùbù ẹ, gbogbo wọn ló ti fìtìná ti ilé ayé wọn. Ó fẹ́ di ayé wọn máyé, àsìkò ti tó máa pọ̀. Èmi Olúwatóyìn tí gbogbo èèyàn ń pè ní ọlọ́mọ plenty ni mò ń sọ̀rọ̀. Ọmọ Tádé ṣe ní mi láti ṣẹ̀rí Ọlọ́fin mo lè. Ẹ̀rí ọ̀run ò lè sọ̀rọ̀. Ògún ẹ máa ń farahàn ni. Ọjọ́ dé, ọjọ́ yọ, kò síbi tí àti gbúrú ẹ̀. Ẹ̀mí Ọlọ́run Jehovah ń bẹ lára mi. Lọ sọ́dọ̀ babaláwo, lọ sọ́dọ̀ oníṣègùn, lọ sọ́dọ̀ aláàfáà, wọ́n á sọ fún ẹ pé wákàtí ẹ̀sìn ẹ nìyí tí kò sẹ́ni tó lè bẹ faṣọ bò. Wàá ra aṣọ máa sá fún ẹ. Wàá fi aṣọ bò, aṣọ máa gbóná mọ́ ẹ lára. Kíní kan lèèyàn máa ń ṣe tí ò ní ṣerú ẹ̀ mọ́. Èmi kọ́, Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Ọlọ́run ọba ló sọ bẹ́ẹ̀. Gbogbo àwọn tó ti yẹ̀yẹ́, gbogbo àwọn tó ti fi ọwọ́ agbára mú, gbogbo àwọn tó ti dálé ayé wọn tó ti dorí ẹ̀ kodò, ẹ tó yẹ kó gbérí lẹ́gbẹ̀ẹ́, tó yẹ pé ṣe ló kàn mọ́lẹ̀ lójókòó lé lórí, a máa pààrọ̀ ipò ẹ. Olúwa ti dé láti ṣí ẹ nípò padà. Ó di igbó rere, igbó ni ilé adẹ́tẹ̀. I'm not dragging anything with you. I'm giving you a message from the Almighty God.
kò dẹ̀ sí nǹkan tó máa ṣe tó lè gba àforíjì nítorí pé a ti kọ̀yìn sí ẹ̀. A ti mú ìwé àti pàdé. Ìgbáradì ọ̀rọ̀ tó sì ń bọ̀ lẹ́yìn. Òun lélẹ́yìí tí ẹ gbogbo wa tá à ń gbọ́ yìí. Mo sì ń bọ̀ wá. Tó bá wù yín, ẹ jáwọ́ nínú iṣẹ́ ibi ṣíṣe. Ẹ̀yin tọ́rọ̀ tí yín tí ò tí ì dé orí tàbí tí Wàsíù Àyìndé dé yìí ni mo ń sọ. Tó bá dẹ̀ wù yín, ẹ lọ dágbádá iṣẹ́ ibi. Kẹ́ ẹ tẹ̀síwájú. Ṣé ẹ̀rọ tó wà nílẹ̀ yìí? Mo máa ń pòwe kan tí n bá ń ṣe program mi. Màá ní abuké tó fẹ́ gba àbálé arọ. Ha! Ìjà yìí á pọ̀. Abẹ́rò bẹ́ẹ̀, abuké ó fẹ́ gba àbálé arọ. Ẹ rí i pé nǹkan kan. Bẹ́ẹ̀ dẹ̀ ni adití tó mú afọ́jú kọjá lójú títì. Ẹ rí i pé ogun jà báyìí. Mo dẹ̀ yẹ pé afọ́jú náà ló fẹ́ mú adití kọjá lójú títì. Ṣé rí pọ́nrọ̀? Iná ti ràn. Ẹ fetí sí bí ẹ bẹ̀rẹ̀ ẹ mújó iná ràn. Iná ràn. Ẹ sọ̀dí wúkẹ́. Ó kọ́ ọmọ tí ó tọwọ́ bẹ́rú. Bẹ́ẹ̀ ni. Baálẹ̀ ń tagbó. Ọmọ ẹ̀ ń tò gógóró. Baálẹ̀ ń tagbó. Aya ẹ̀ ń tò gógóró. Kárẹ̀jàre Àbáàsì. Ọmọ rápálá tọ̀ síbẹ̀. Ọmọ ń gbowó oríta. Ẹ wá sọ pé ẹ fèṣù lábúlé. Gbogbo yín pátápátá. It's your season of reckoning. Ó dìgbà kan náà. Ọ̀rọ̀ ni máa sọ, ọ̀rọ̀ ò ní sọ mí. Ẹnu ò ní ré bá mi lẹ́sẹ̀ odòdì. Ẹnu ẹyẹ ò pàkútarí. Bẹ́ẹ̀ ni. Èmi Ọmọ́tádéṣe yìí náà ni ọmọ kan bí 1 million. Ọmọ́tádéṣe Olúwatóyìn Ọmọ́tádéṣe Ọbátúlá. Tí gbogbo èèyàn mọ̀ sí ọlọ́mọ plenty. Ni mo ń ṣe àlàyé yìí. Àlàyé ọ̀fẹ́ ni mo ń ṣe fún yín tẹ́ ẹ sanwó fún. Ẹ kú ojú lọ́nà. Ojú lọ́nà kí ni? Tí àkọlé ẹ̀ máa jẹ́ ìgídá ọ̀rọ̀. Today is 7th of April 2025 and the time is 2:19 Central European Time. Ire o. Ire kàǹkà. Fẹ́ni tí ire bá tọ́ sí ire kàbìtì. Fọ́ṣónú. Ìgbónilé adẹ́tẹ̀. Wèrè ò níbi méjì tó máa fi ṣe lé jàkìtọ̀ lọ. Àṣẹ ọ̀run ni. Àṣẹ Elédùmarè. Nígbà tí a gba ògo kúrò láyé Nebukadnesari, ó dẹni tó ń bẹranko jẹ, tó ń bẹranko mu. Ìrì ń sẹ̀ lé lórí, òjò ń rọ̀ lé lórí, òòrùn pamọ́ bẹ̀. Bẹ́ẹ̀ ni wákàtí náà dé.